Òṣì, ebi, ohun ìyà ti di ohun tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú nílé lóko látàrí bí ọ̀wọ́n gógó ṣe gun orí ọjà. Látàrí bí ọ̀wọ́n gógó ọjà ṣe ti mú kí ebi pọ̀ sí lórílẹ̀-èdè. Àwọn ọlọ́jà ní ìlú Oǹdó nípínlẹ̀ Oǹdó sọ nípa bí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà ṣe ń pa okòwò wọn lára. Ó pa okòwò mi lára tó bẹ́ẹ̀ gẹ́. Tẹ́ni mẹ́wàá bá ná iṣu, torí iṣu ni mò ń tà àti kan pẹ́pẹ́pẹ́. Ẹni mẹ́ta lè má rà. Wọ́n á sọ pé wọn ò lówó. Ìwòyí èṣí àbí year before the last. Iṣu 1,000 naira ó yí èèyàn mẹ́ta mẹ́rin, ṣùgbọ́n ní 1,000 báyìí ẹnìkan á jẹ tán. Kí ló dé fà á? Ibi tá a ti lọ rà á, wọ́n ní epo, wọ́n ní àwọn òṣìṣẹ́ wọn pé owó tán gbà pé ó pọ̀. Ìgbà tán dẹ̀ tún fẹ́ kó wá sọ́jà, wọ́n ní owó tó ní mọ́tò gbà wọ́n ló pọ̀. Àwa náà tún fowó tó pọ̀ a tún fi gbé òde bí. So a fi bẹ́ẹ̀ rí ọjà yẹn tà rárá. Tá a bá dẹ̀ rí tà, kò sí èrè ń bẹ̀ mọ́. Owó mọ́tò ó ti kó èrè ẹ̀ lọ. Gbogbo ìlú ló kàn, kò sẹ́ni tí ò kàn. Ó kàn ọmọdé ó kàn gbà. Ó kàn onílé ó kàn àlejò. Gbogbo wa la ní fìlì nẹ̀. Ó kàn everybody, ó kàn mí. Ó dẹ̀ kàn gbogbo wa rí àwa àgbàlagbà tá a wà ń bí, we are all retired civil servants tàti ṣèjọba tàti yọkẹ́. Ohun tá a rí rí, irú ebi tá a rí nígbà tá a ti wà léwe. Very many of us are 80 years. Ó pọ̀ jù, ó kàn gan láì. Ebi yẹn pọ̀, kò sówó tá à ń tó jẹun. Gbogbo nǹkan yẹn pọ̀ jù, ó ti pọ̀ jù, ebi yẹn pọ̀ jù o. Ebi yẹn pọ̀ gan ni o. Kò sówó tẹ̀yẹ̀ ń tó tajà. Tá a bá dẹ̀ ti ṣe tán báyìí, owó oúnjẹ la máa fi rà. Àwọn ọlọ́kadà pàápàá tí wọ́n gbà tí wọ́n gba ọ̀nà kan níbẹ̀. So kò sí ìyà yín pọ̀ o, ìyà yín pọ̀, kán bá wa dá sí, kán ro tọ́lọ́, kán bá wa dá sí. Ebi tó ń pa wá ní ìlú Nàìjíríà yóò ti pọ̀ jù o. Gbogbo nǹkan tí wọ́n jù. Ọjà tó jẹ́ pé kó yẹ ká máa gbé ní 1,000, 2,000. Irú tòmátòsì tí mò ń tà báyìí sìn ní ayé àtijọ́ ìgbà tí mo mọ̀ pé mo ti ń tà à ń gbé bóyá 5,000, 2,000 báyìí sìn. A bá fẹ́ gbé rodo báyìí sìn 120. Tòmátòsì 80, 70. So kò dẹ̀ yẹ kí irú ẹ̀ gan kó tiẹ̀ wà láyé rárá. Àsìkò tí ìjọba ti wà ìjọba tẹ́lẹ̀ kò tiẹ̀ rọ̀ èèyàn lọ́rùn. Ó ní ọlọ́ta wa lára ni. Bákan náà ni wọ́n sọ èròǹgbà wọn lórí ìwọ́de káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n ń gbèrò ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 tí a wà nínú rẹ̀ yìí tí ó jẹ́ látàrí ibi tí ó pọ̀ nílùú. My own mind, like I told you, I'm not a politician. I'm a retired civil servant, a chief in the town, responsibly married and elderly now. So mi ò ní believe pé bóyá ìyá àbí kí ló yẹ ká fi ẹ̀ nìyẹn. Bàbá bèrè lọ́wọ́ ìjọba ìkan báyìí wọ́n ṣe àdẹ̀gbọ́n tá máa ń sọ gbogbo ìgbà a máa ṣe tọ̀wọ́n a máa ṣe tìbí but only God knows tí wọ́n lè ṣe but àìgbọ́pọ́n lè ṣe. President fúnra ẹ̀ ó ń make brokers lẹ́nu àìpẹ́ tó ní ká fò ní àyè díẹ̀. So nígbà tí dábàá pé mo ní àṣẹ màá ká fún láyè díẹ̀ kó má jẹ́ pé tìjà tí ìjà la máa fi ẹ̀yẹ. Epo petrol bá ń sìn tí petrol yẹn gan wọ́n ti tún fowó kún petrol tí petrol bá lọlẹ̀ oúnjẹ á lọlẹ̀. Tán bá máa ṣe kó má lọ pààyàn lára. Àfẹ́ kẹ́mi ẹnìkọ̀ọ̀kan kó jábọ́ torí pé ńgbà tán ṣe ICS ń jọ sí àwọn tí ò mọ̀ dí ọ̀rọ̀ àwọn náà forí rù ú. So tán bá ṣe kán máa ṣe kán ṣe ní ìrọ̀rùn bóyá ó lè parí ebi náà a lè sọ. Kí ọgbà kó ṣí bọ́dà tó bá ṣí bọ́dà á rọ̀ wá lọ́rùn. Ọkọ mi lè sọ pé ó máa jẹ́ ọ̀nà àbáyọ. Ọlọ́run dẹ̀ lè ṣe kó jẹ́ ọ̀nà àbáyọ. Ṣùgbọ́n àdúrà tèmi ni pé tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe Ọlọ́run kó gbà ní ìrọ̀wọ́ ní ìrọ̀sẹ̀ fún wọn. Ó má mú ẹ̀mí wọn lọ. Ẹ̀mí tí wọn ló jẹ́ ẹ̀mí lógún jù. Ọlọ́run ní jẹ́ kó mú ẹ̀mí àwọn ọmọ náà lọ. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó yọrí sí rere. Kò ní mú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá lọ lórúkọ Jésù. Ẹ̀wẹ̀ wọ́n tẹ̀síwájú nípa gbígba ìjọba ní ìmọ̀ràn lórí ọ̀nà àbáyọ sí ọ̀wọ́n gógó ọjà àti láti dènà ìfẹ̀hónúhàn tí ó fẹ́ wáyé náà. Ó yẹ kí ìjọba ó ṣe báyìí ni pé ọ̀rọ̀ epo ní lọ́ràn. Bí epo ṣe wọ́n yìí ló fa gbogbo nǹkan tó dàrú. Torí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ní ìdúta lè ṣí lọ́dún kẹrin. Àwọn èèyàn à ń pariwo Buhari nígbà tí Buhari gan ó sì tún wá tún dajé léyìí lọ́ba. Torí ọ̀rọ̀ epo ní o. Torí níjọ́sí tá ń sọ pé àwọn òṣìṣẹ́ pé wọ́n ń jà fún ẹ̀kún owó
èmi ń sọ pé kò yẹ kó jà fún ẹ̀kún owó torí epo yìí tó bá jẹ́ òun ni gbogbo wa jà fún tí epo bá wálẹ̀ a ti mọ̀ pé the little salary táwọn òṣìṣẹ́ yẹn ń gbà pé a tó wọn jẹun ṣùgbọ́n báyìí owó epo ti pọ̀ jù epo lèmi sọ pé ká gé wá sílẹ̀ òun ló lè kárí gbogbo wa àwọn òṣìṣẹ́ nìkan àwa òǹtajà àti oníṣẹ́ ọwọ́ àwa lápọ̀ ju àwọn oníṣiṣẹ́. tí mo fi ìpéjọba lè ṣe ó yẹ kí president fún ara ẹ̀ head of Nigeria government ó yẹ kó lè ṣe nígbà tó ti di pé ẹ̀fọ́rúnà tó lágbára tí gbogbo ìlú ń bẹ̀rù tó ń ṣe kínní ó yẹ kí president lè make pronouncement tó máa make inú aráàlú dùn nǹkan báyìí bó jẹ́ ọ̀rọ̀ subsidy tó dá gbogbo ẹ̀rú yìí ó ní kó mú wálẹ̀ bí ó tiẹ̀ jẹ́ pé máa cancel outrightly epo gbà tí president take over bí 170 àbí kankan ni but now epo tí mo rà ní àná 840 naira per litre so bá tiẹ̀ ní kò lè di 170 padà gbígbà tó gbàjọba káyì ni ó tún gbé wálẹ̀ pé 400 500 300 àbí kankan tó bá ìwálẹ̀ àbí ọ̀rọ̀ olóúnjẹ dé yìí ìjọba kan wà tí wọ́n ṣe national supply ńgbà tán fún wa lóúnjẹ tán fún aráàlú lóúnjẹ wọn kàn pín subsidy kí lóúnjẹ yìí tán náà ń ṣe yìí kò ń sórí ẹ̀ tó lè sórí ẹ̀ ilé epo kan ṣe epo refinery àwọn kan tó yẹ kó lè ṣe kíkẹ́ pé palliative 1 naira 2 naira agolo rice méjì ìwé kò sórí ẹ̀ tí subsidy yẹn kó reduce ẹ̀ right away mo make pronouncement yẹn lé ní báyìí tension á lọ́lẹ̀ lọ́la ọ̀rọ̀ olóúnjẹ dé àwọn measure tó lè bring tension down tó bá fà á lọ́lẹ̀ that's my belief pé mo kó ìjọba lè ṣe nìyẹn. wọn kàn tiẹ̀ bá wa bẹ́ẹ̀ ni kó bá wa tú gbogbo ẹ̀ ṣe epo gangan petrol yẹn kó wálẹ̀ tí petrol bá ti wálẹ̀ oúnjẹ á wálẹ̀ ẹ mọ̀ pé tí petrol báyìí tó bá wálẹ̀ àwọn tán lọ oko tán lọ ra tomatoes tán lọ ọjà tán lọ ń kóṣù tán lọ ọjà tán lọ ń gbé ráìsì ẹ̀wà tẹ́wọ́ epo bá ti wálẹ̀ á wálẹ̀ because tí owó epo bá wálẹ̀ oúnjẹ ò lè wálẹ̀ kó ṣáà lè bá wa ṣe kí epo petrol yẹn kó wálẹ̀ tí epo petrol yẹn bá ti wálẹ̀ ìrọ̀rùn á wà. wọ́n bá lè bẹ àwọn ọmọ Nàìjíríà kán mọ̀ ṣe tán máa ṣe so àwọn gógó oúnjẹ kán jẹ́ kó lọlẹ̀ wọn ni wọ́n fẹ́ẹ́ fi kún owó òṣìṣẹ́ ìyín ò ń ṣe solution kò ń ṣọ̀nà bẹ́ẹ̀ kán wá ṣe tó tán bá fowó kún owó òṣìṣẹ́ oúnjẹ pàápàá wọn tún fowó kún káwọn ọ̀ràn tán ṣe máa yẹ képo kó wálẹ̀ owó tó sọ pé òun yọ kó fi sílẹ̀ kára máa ṣe nǹkan wa bẹ́ẹ̀ ó fìyà jẹ wá pọ̀ jù èmi dẹ̀ máa pa. Balógun Tajudeen ló jábọ̀ fún iléeṣẹ́ amóhùnmáwòrán KAFTAN.